tí ọmọdé ò bá rájẹ kò kìnìún lóko a ní kẹrin kó bí ẹkùn kó pàwọn jẹ. Ìgbà táwa ní sọ́jà yẹn ká lè fi ṣakọ la fi lọ. Ìgbà táwa dọ̀hún ká dojú ìjà gidi gan a rí pé ikú rèé o. Then èmi personally mo against kìnì kan fíìmù tó máa ń ṣe kọ́ máa yìnbọn kọ́ máa pààyàn kọ́ máa ṣe gbá kọ́ máa ṣe báwo lè ṣe wọ́n ṣe ń plan wọ́n ṣe inú tíátà iná ti ń kọ́ làwọn ọmọ ìmí ti ń kọ́ burúkú yẹn. Ta ni ó kọ́ yín ṣe tíátà gangan? Mi lè sọ pé ẹnìkan kọ́ mi ní ṣe tíátà. Ṣé mo bá wà ní tíátà ojú wa máa ń ṣàn gan táwọn èrò bá lọ báyìí ọdún èdè bá lọ báyìí so tí n bá kí máìkì mọ́lẹ̀ okùn máìkì tí mo ń lò máa gùn. Obìnrin tí n bá fẹ́ gbé ní alẹ́ ọjọ́ yẹn máa kọrin lọ sọ́dọ̀ ẹ̀. Mo ti mọ̀ tinútinú pé mo fẹ́ràn rẹ o ènìyàn ní wojú Ọlọ́run ló rọkàn ẹni láì ṣàwáwí máa fẹ́ ọ ju tọ̀run lọ báyé ń gbé mi sókè sódò àti ẹni ó ṣe ọ̀tá mi jágun lásán ṣọlọ́run ló mọ̀gbẹ̀yìn o ìgbẹ̀yìn wa á dára lójú àwọn àbànìyàn jẹ́. Máa kúrò ńbẹ̀ mo ní àwọn ọmọ iṣẹ́ ń tàpọ̀ kọ́ kí n tó kúrò ńbẹ̀ wọ́n máa parí ọmọbìnrin yẹn dì mí. Ìrírí tí mo rí nídìí iṣẹ́ tíátà tó jẹ́ má ní gbàgbé ọjọ́ tí mo fẹ́ lọ ṣe flush ọkọ̀ tí mọ́tò mi jóná. Nígbà yẹn àwọn tó kìkì wọn kàn ní àwọn Dúróládìpọ̀ bàbá Oyin Adéjọbí Kọ́lá Ògúnmọ́lá sọ̀rọ̀ mi jẹ́ yẹn àwọn tó kìkì wọn kàn gbà yẹn gan nìyẹn then bàbá Sàlá sọ̀rọ̀ then ọ̀gá mi pàtàkì àti Ògúngbè torí ń pẹ̀lú yẹn ń pẹ̀lú bàbá yẹn gidi gan àbúrò ẹ̀ kan oúnjẹ Paragon Paragon òun ló ń jẹ́ Paragon kí Káyọ̀dé kiri tó wà sọ pé òun lo Paragon yẹn. Ẹ tún kàbọ̀ sí orí ètò yìí lónìí. Àgbà òṣèré kan ni a tún mú wá sójú ìwòran yín lára àwọn bàbá wa tí wọ́n ti wà ń díṣẹ́ tíátà tipẹ́tipẹ́. Ìlú Ṣàgá Olómù la wà yìí, ìlú tó wà ní abẹ́ ìjọba ìbílẹ̀ Rẹ́mọ. Ẹ káàbọ̀ sórí ètò yìí sà. Ẹ káàbọ̀. Ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tó wà káàkiri àgbáyé. Orúkọ mi ni Alàgbà Bashiru Káyọ̀dé Adéwùmí aka Ìbàgbà. Alàgbà Bashiru Káyọ̀dé Adéwùmí Ìbàgbà. Àbí torí yín ni wọ́n ṣe orin kan tá à ń lò nínú ẹgbẹ́ wa. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Orin ọ̀gá mi nìyẹn. Ọ̀gá yín wo? Bàbá Ògúndé. Ibẹ̀ yẹn láti kọrin yẹn ìgbà tá lọ ṣe fíìmù Àyànmọ́. Mi ò kì í ṣe pé mo kọ́ṣẹ́ lọ́wọ́ wọn right ṣùgbọ́n gbogbo ìgbà tó ń ṣeré tó ń ṣe fíìmù à ń kúrò lọ́dọ̀ wọn pẹ̀lú olóògbé Olúṣèyí Adélésì Captain Tiger. Bàbá Tiger. Àjọ wà báyìí. Báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà? Báwo lẹ ṣe wọ̀dí iṣẹ́ tíátà? Ẹ ṣe iṣẹ́ tó rí bá fi rán ni a máa ṣe dandan ni. Nígbà tí mo ti wà ní school mo ti ní experience iṣẹ́ tíátà ká máa ṣe entertainment ká máa ṣe kìíní. Lẹ́yìn yẹn mo jáde school mo lọ kọ́ṣẹ́. Ìgbà tí mo lọ kọ́ṣẹ́ bí mo ṣe freedom tó báyìí sọ́jà ni mo gbà lọ. Ẹni pé mo gba sọ́jà lọ́sẹ̀. Sọ́jà. Sọ́jà ládùúgbò. Sọ́jà nígbà ayé ogun Biafra. Bẹ́ẹ̀ni. Lẹ ṣe sọ́jà. Bẹ́ẹ̀ni. Òjò ló gbé mi kúrò ńbẹ̀ ńgbà yẹn. Ẹ̀rù bọ́n gbà yín. Kì í ṣe pé ó tẹ̀ ó bà mí gidi gan. Kí ló mú ìwọ̀ tẹ́lẹ̀? Sẹ́yìn ọmọ bí sọ́jà máa ń lò gbọ́n. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí ọmọdé ò bá rájẹ kò kìnìún lóko a ní kẹrin kó bí ẹkùn kó pàwọn jẹ. Tí ọmọdé ò bá rájẹ kò kìnìún nínú igbó a ní ẹran kó bí ẹkùn kó jójú kó pàwọn tó bá tó. So ìgbà táwa ní sọ́jà yẹn ká lè fi ṣakọ la fi lọ. Ìgbà táwa dọ̀hún ká dojú ìjà gidi gan a rí pé ikú rèé o owó rèé tó wọ́n sanwó gidi fún àgbà yẹn 19,500 I mean 19 pounds. Ọdún wo ni yẹn sà? That is around 1966-67. So akọ ló gbé yín lọ di iṣẹ́ sọ́jà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ fẹ́ kán mọ̀ ládùúgbò. Kán mọ̀ pé èmi náà ń wọ kàkí sọ́jà. Ṣùgbọ́n ìgbà tá a dẹ̀ débẹ̀ tá a rí pé ojú kọjá nǹkan ẹ̀rọ. Ó kọjá nǹkan tá a lè ara fi ọgbọ́n gbayọ tá a fi padà wálé láyà àtàlàfíà. Àìmọye àwọn tájọ lọ tó jẹ́ pé wọn ò sí mọ́. Ẹ bá wọn jagun ni. Fine lóníṣà.
ọjọ́ tó pa ìkejì mi tájọ ń jẹ tájọ mú báyìí ọjọ́ ẹ̀ ni mo ráwọ̀ gbó tí mo sá padà wálé. ẹ̀dọ̀ orin kan wà tó máa ń kọ fáwọn sójà ń gbà yẹn. sobi eyi ba eyi ìgbé sobi eyi ba eyi àti máa ń kọ pé so mùjẹ oníṣà so àwọn mọ́là ló máa ń lídìí orin yẹn fún wa torí haúsá ni wọn so àwọn kan máa dá wọn lóhùn èyí tó bá jẹ́ gidi nígbà yẹn so lẹ́yìn tí mo wá kúrò ńbẹ̀ mo wá padà wá sí Benin wá sí Benin yẹn ni mo ti torí organize iṣẹ́ tíátà yẹn èmi pẹ̀lú ọ̀gbẹ́ni kan tó ń pè ní Ogunmade theatre but one day lórúkọ ẹ̀ ó ti kú báyìí so àwọn àjọ kó eré pọ̀ àjọ ń ṣe èmi ń compose máa ń kọrin fún wọn dáadáa torí ohun mi ó wà look like ti bàbá Ògúndé bẹ́ẹ̀ ni tí n bá kọrin fún yín sí ẹ máa rò pé bàbá ẹ̀kọ́ ẹ jẹ́ ká gbọ́. bọ́jọ́ bá yọ ò méjì gbàgbé ilé mi o òkùnkùn lẹ́kùn òkè mi gbàgbé ijó o nínú eléré mo jẹ́ nínú olórin gàsíkìyá ní ká sọ o ìkan lèmi jẹ́ níbẹ̀ o adára tán ní ṣàwọn lóde ìsálú ayé ẹfùfù lẹ̀lẹ̀ ní ṣàwọn lóde ìsálú ọ̀run onífàfún kókó tí ò gbọ́dọ̀ jórí ìmàdó bàbá jórí ìmàdó àwùjọ kóńdó là gbọ́dọ̀ lọ bí a bá wà lọ sáwùjọ kóńdó ìwọ̀n ara ẹni là mọ̀ nínú eré o mo máa ti róhun ayọ̀ mò ń tàjó bọ́ o nínú ijó mi nínú ijó mi mo máa ti róhun ayọ̀ mò ń tàjó. ok ìdéré lẹ ti fẹ́ wọn. ìdéré ni o. bọ́n ṣe rẹwà tó yìí. ọ̀yà báwo lẹ mú ọ mọ́lẹ̀. bọ́n ṣe wà yẹn àwọn méjì gan ni mo fẹ́ tán rí báyìí. sá. àwọn méjì ni mo fẹ́ tán rí báyìí. rùmúrùmú yìí. bẹ́ẹ̀ ni. bí ẹ̀fọ́ etí dò yìí. kìtẹ́sì ìyàwó méjì mo fẹ́ mọ́ kàn fún wọn ṣe sample ni. mélòó lẹ fẹ́. ìyàwó 5 ni mo fẹ́. gbé ẹ parí ìkáwọ́ kan. ó yá. sórí àwọn lẹ́yìn tí mo kúrò níbi ni tí mo lọ sí teacher training mo wá ń ṣe teacher wọn á gbé mi lọ sẹ́gbàdo. Ẹ̀gbádò sọmọ Yewa ni wọ́n. ọmọ Yewa ni wọ́n. mo wá ṣeré kan ní OGTV nígbà yẹn irun máa lẹ̀. nígbà tí mo ṣeré yẹn ní Kọ́láwọlé ni producer wa ń gbà yẹn ní OGTV Mr. Sulaiman òun ni kíní wọn ní OGTV ń gbà yẹn so ìgbà tí mo ṣeré yẹn tó di Saturday kan wọ́n wá show eré yẹn lórí tẹlifíṣàn ọba Adégbòye á lọ kò ní ṣàyè lọ èmi ni mo ṣe ọba ń bẹ̀ mo ṣe ọba tó burú nú tẹlifíṣàn yẹn ibẹ̀ làwọn ará abúlé wọn ti rí nǹkan Mr. Adéwùmí ẹ̀ ń ṣe tíátà ẹ̀ ń ṣe tíátà àmọ́ báyìí ṣeré wọ́n ti ń bá mi ṣeré nìyẹn wọ́n dẹ̀ ọmọ student sì ni wọ́n nígbà wọ́n ṣe kìíní ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa ní tíátà ẹ̀ tí mo wà pé olójú kò mú lọ ni wá mo rí pé àwọn eléyìí àwọn gbọ́dọ̀ lọ láì dé Ìjẹ̀bú wọn gbọ́dọ̀ lọ láì dé Ìjẹ̀bú láti ọ̀hún òun ni mo ṣe kọrin kan pé mo ṣeré láké wọ́n fún mi láyà mo ṣe ní Ẹ̀gbádò wọ́n fún mi láyà méjì o mo ṣe ní Ẹ̀gbádò wọ́n fún mi láyà méjì. àwọn méjèèjì lè mú lọ́jọ́ kan náà. tó kò bá jẹ́ tọ́lọ́run. láti gbà yẹn wọ́n dẹ̀ jẹ́ eré tí bí mo ṣe fọ́ọ̀mù eré lọ́hùn mo ní gúrùpù bí o ní Ṣàgámù bí torí Ṣàgámù bí náà ti transfer mi lọ sí Ẹ̀gbádò gbà yẹn mo dẹ̀ ní gúrùpù bí bẹ́ẹ̀ tí mo wá dá gúrùpù sílẹ̀ lọ́hùn wá jẹ́ pé àwọn méjì yẹn so expert kí n tó kọrin kan báyìí kí n tó compose wọ́n ti gbé wọ́n ti káṣẹ. wọ́n ló mú orin ni. yépa. ẹ fún mi nǹkan sì mo fẹ́ gbọ́ bọ́ yẹn máa gbé inú ìtẹ́ máa ń kọ́ ń gbà yẹn bóyá máa rántí. mo ń di ẹ̀sùn mọ́ bí kẹ́gbọ́n làbárí adélébọ̀. ẹ̀sùn mọ́ bí kẹ́gbọ́n làbárí o. àti túpẹ́ tí tún dé àràǹbàdà ọpọ́n bẹ lẹ́nu yàtọ̀ sí tẹ̀gàn. àti túpẹ́ tí tún dé àràǹbàdà ọpọ́n bẹ lẹ́nu yàtọ̀ sí tẹ̀gàn. Sisi onípàǹké ìyàwó alálùbọ́sà o. Sisi onípàǹké ìyàwó alálùbọ́sà. ó torí okó dídó ó gbàgbé iṣẹ́ Olúwa. ojoojúmọ́ ló ń kàtíkè tó ń tọ́jú. wọ́n kété wọn bóra délẹ̀ ò tẹ̀gàn ló dẹ̀kú o. wọ́n kété wọn bóra délẹ̀ ò tẹ̀gàn ló dẹ̀kú o. wọ́n bá jáde ní òwúrọ̀ o. ó tún dalẹ̀ bó bá jáde ní òwúrọ̀ o. ó tún dalẹ̀ iṣẹ́ oko lálákọ̀ọ́rin ń ṣe àǹtí náà bí o. wọ́n ní kó lọ kọ́ṣẹ́. ó kọ̀ ó lọ ń dóko wọ́n ní kó lọ sílé ìwé o. irọ́ funfun gbogbo olùkọ́ ló ti fẹ́ lọ́kọ̀ o àǹtí náà bí o. gbogbo oníkòbókò tó ń bá jayé bùrọ̀dá oníkòbókò tó ń bá jayé bó pẹ́ bóyá
wọ́n sọ ẹ́ di màdámù o ó jẹ́ lórí rẹ̀ o kò tètè yí padà o ó jẹ́ lórí rẹ̀ o kò tètè yí padà. a composition yẹn gangan náà ṣé àwọn obìnrin ti ń ṣèranù nígbà tẹ́ ń sọ yìí. rẹpẹtẹ máa ń kọrin bú obìnrin gan nígbà yẹn. nírọ̀lẹ́ ọjọ́ kan mo rìn gbẹ̀rẹ̀ lọ sí Ṣàgámù o mo rọ́mọbìnrin apọ́nbépo rẹ gẹ́gẹ́ bó ṣe wù mí tó àwọ̀ méjì ló ń bà mí lẹ́rù o apá òkè jẹ́ pupa ìsàlẹ̀ dúdú bí aró eyín rẹ̀ máa jẹ́ funfun wọ́n sára wọn dáláwọ̀ méjì òye iṣẹ́ òkò lẹ́rí yẹ o àfọ̀rí ayé ẹ wá wáyé àṣàpẹ́ o ọba òkè ti dá yín tán ẹ yí tán. wà padà nítorí oko ẹ sọra yín dáláwọ̀ méjì o jọ̀wọ́ má yálé mi o ìyàwó aláwọ̀ méjì o. ẹ wá wo màdámù ayé tó dàgbà tó darúgbó láì bímọ sílẹ̀ wá wájọ gbá ìlú rẹpẹtẹ bó bá kojú akẹnu àkètì amọ́ròdòròdò ìyàwó fìdíndì ọ̀kẹ́. alálùbọ́sà o iṣẹ́ òkò lẹ́rí yẹ o àfọ̀rí ayé ẹ wá wáyé àṣàpẹ́ o ọba òkè ti dá yín tán ẹ yí iṣẹ́ olúwa padà o nítorí oko ẹ sọra yín dáláwọ̀ méjì o jọ̀wọ́ má yálé mi o àǹtí aláwọ̀ méjì o. so ó ti wà tipẹ́ ó ti wà tipẹ́ ó ṣe bẹ̀rẹ̀. ó ti wà tipẹ́ ìgbà míì tí n bá lọ ṣe flọ́ṣù ìgbà yìí a máa ń ṣe flọ́ṣù bí wọ́n fẹ́ ṣe wíkìpì kan pé àpẹta wá ṣe flọ́ṣù fún wọn tí n bá kọrin àwọn obìnrin tó wà bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ náwó fún mi láwọn obìnrin tó ń ṣèrànù yẹn àwọn lẹ́yìn tó ti kọrin bú wa á náwó fún ẹ kí n tó fáwọn eléyàn àwọn ọmọ iṣẹ́ mi kan wà tó jẹ́ pé tí n bá lọ kọrin tí n bá lọ ṣeré bẹ́ẹ̀ yẹn yẹ mọ̀ páwọ̀ ní tíátà ojú wa máa ń ṣàn gan táwọn èrò bá lọ báyọ̀ díẹ̀ bá lọ báyìí so tí n bá kí máìkì mọ́lẹ̀ okùn máìkì tí mo ń lò máa gùn obìnrin tí n bá fẹ́ gbé ní alẹ́ ọjọ́ yẹn máa kọrin lọ sọ́dọ̀ ẹ̀ mo ti mọ̀ tinútinú pé mo fẹ́ràn rẹ o ènìyàn ní wojú Ọlọ́run ló rọkàn ẹni láì ṣàwáwí máa fẹ́ ọ ju tọ̀run lọ báyé ń gbé mi sókè sódò àti ẹni ó ṣe ọ̀tá mi jágun lásán ṣọlọ́run ló mọ̀gbẹ̀yìn o ìgbẹ̀yìn wa á dára lójú àwọn àbànìyàn jẹ́ máa kúrò ń bẹ̀ mo ní àwọn ọmọ iṣẹ́ ń tápò kọ́ kí n tó kúrò ń bẹ̀ wọ́n máa parí ọmọbìnrin yẹn dì mí mo ń jáde bẹ́ẹ̀ mo ń parí eré báyìí mo ń náwó gan ni bá a ṣe ń ṣe ń gbà yẹn nìyẹn. ta ni ó kọ yín ṣe tíátà gangan. mi ì lè sọ pé ẹnìkan kọ́ mi ní ṣe tíátà yàtọ̀ sí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi tí mo ní àjọ dó mo lọ sọ́dọ̀ bàbá Ògúndèrí nígbà tí mo wà lọ́mọdé ìgbà ẹ̀ mò ń kọ́ṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. bí ó ní bàbá Ògúndèrí wà ń gbà yẹn. ó wà ní Ajé street lébùté mẹ́ta ní Yaba làwọn pè lébùté mẹ́ta sálámà pé ṣé nígbà yẹn àwọn tó kìkì wọn kàn ní àwọn Dúróládìpọ̀ bàbá Oyin Adéjọbí Kọ́lá Ògúnmọ́lá sọ̀rọ̀ mi jẹ́ yẹn àwọn tó kìkì wọn kàn gbà yẹn gan nìyẹn then bàbá Sàlá Moses Ọláyà òkè tí wọ́n kàn gbà yẹn sọ̀rọ̀ then ọ̀gá mi pàtàkì àti Ògúngbè torí pẹ̀lú yẹn pẹ̀lú bàbá yẹn gidi gan àbúrò ẹ̀ kan oúnjẹ Paragon Paragon bàbá Ṣẹ́gun òun ló ń jẹ́ Paragon kí Káyọ̀dé kiri tó wà sọ fún òun lò Paragon yẹn bàtà dá association lẹ́ l'Abẹ́òkúta a lo gọ́fìnà ńgbà yẹn chairman lánàá bàbá ní chairman wa èmi financial secretary ńgbà yẹn so ní ìgbà yẹn. ó dà iṣẹ́ tíátà ńgbà yẹn iṣẹ́ tíátà ń sìn kí lè rí sàárín yẹn. thank you so much iṣẹ́ tíátà sì ó pé fún ẹni tó lówó lọ́wọ́ láti lè ṣe fíìmù. iṣẹ́ tíátà sìn. láyé jọ̀hún ìtàgé là ń tà là ń jẹ nínú tíátà alákìísà ni màá ń pè àgbà yẹn kò sí gbogbo skul la máa ń lọ tá lọ ń ṣeré àwọn ọmọ mi skul náà ti mọ̀ mí skul láti lọ ń ṣeré tá máa ṣeré káàkiri tá máa lọ tá máa every week nígbà tí mo wà ní Rẹ́mọ wọ́n rẹ́gísítà tó jẹ́ pé gbogbo skul Rẹ́mọ yìí wọ́n fẹ́ wọ́n pọ̀ gbọ́dọ̀ lọ ṣeré ńbẹ̀ wọ́n máa fún mi ní 60%, skul máa gba 30%, àwọn union àwọn máa gba 10%. wọ́n ṣe fún mi nígbà yẹn nìyẹn àdẹ̀ǹṣe àdẹ̀ǹríjẹ àrígbà àrúgbà owó yẹn pé wà ń gbà yẹn èlò náà wọ́n wọlé sílé kan sílé méjì secondary school sílé méjì àwọn primary school sílé kankan ṣùgbọ́n tá a bá gbà ó máa ń pè wá ṣùgbọ́n sì kò sí irú yẹn mọ́ then láyé ìgbà yẹn
tẹ́ bá rí èèyàn tó bá sọ pé òun ṣe tíátà ẹni tó ní akíkanjú tó ní kọfí ní pàápàá obìnrin olóyàwó obìnrin sì tẹ̀lé pé kó face audience wọn ò tẹ̀ ní báyìí ṣe ni wọn lè gorí stage kan ọkọrin a ṣe ń ṣe stage bá ṣe ń sọ̀rọ̀ yìí o a ṣe ń ṣe. ìgbà wo lẹ láǹfààní àti ṣe fíìmù àkọ́kọ́? fíìmù àkọ́kọ́ tí mo ṣe ẹni bí la ṣe ń gbà yẹn ẹni bí la pè tátù ẹ̀ mọ mákẹ́tà tá a gbé lọ fún kò ìgbà tó ṣe tó ta ìwọ̀nba tó máa tà àtẹ̀dẹ̀ lábọ̀ ẹ̀ ìgbà tó yá ń ṣe ló ní kò nídìí kí n máa wá sọ́dọ̀ tó bá tó táyà òun àfúrà òun wá àròó gbà àìmọye irú ẹ̀ so ìgbà tó yá ó tún yí pé tá a bá ṣe fún wa ní ká ló máa wá sítà sí láyé ìgbà yẹn tá à ń sọ yẹn irú àwọn Fádéyì Olóró Abìjà irú àwọn Babawándé o so irú ọ̀gbẹ́ni tó kú yìí Ọlọ́fà Iná and so on and so forth so mo máa ní ká lọ máa wá wọn ká fi kún fíìmù wa kò ṣe kíni bẹ́ẹ̀ ìgbà yẹn dẹ̀rẹ́ kẹ̀ tẹ́ bá lọ báwọn yẹn gbé báyìí fásitì ẹ̀ tí wàá ké báwọn yẹn wọ́n máa fi ṣe fáàrí pé èlò ló ní lọ́wọ́ èlò ló ti gbà ó lè ṣàwò fíìmù tá a fagídí ṣe ń sì ta ìfowó kiri ọ̀ tọ́mátì ní ká ló máa wá kiri ibẹ̀ ni fíìmù mi tó máa rárò sí tó ní jáde so ẹ̀wọ̀n lílé tá a ṣe yìí tíkìní ẹ̀ wá ń ta yẹn lókù gọ́ọ̀mẹ̀ntì wa àwa lókù gọ́ọ̀mẹ̀ntì ló ṣe owó tá a ná sí bó ṣe wà bẹ́ẹ̀ yìí so far 1 million so ó kàn jẹ́ pé mi ní major character mi. fíìmù yẹn tẹ pé àkọlé ẹ̀ ní Alágbe ìyẹn sọ ṣó ti jáde. ó ti jáde ó kàn jẹ́ pé a ti fẹ́ gbé sí ní YouTube a ti fẹ́ gbé sí YouTube ní máa ní process YouTube ẹ̀ lọ́wọ́ so káwọn èèyàn máa retí ẹ gẹ́gẹ́ bí àgbà òṣèré tábánikàkà ní méní méjì ìsìn àti tó bí ọdún mélòó tẹ́ ti wà nídìí iṣẹ́ tíátà? ẹ lọ sí 65 sígbà táwa yìí 65 sígbà táwa yìí so because èmi fúnra mi mo ń clock 77 lọ báyìí gbogbo àwọn owó làbí ọmọ mi ni ó jẹ́ Latin fúnra rẹ̀ ọmọ mi ló jẹ́ tí n bá pè sí tó bá gbọ́ wọ́n fún mi ní ìrìkà tètè mi pẹ̀lú àwọn bàbá Ògúngbè gbogbo ìgbà tí bàbá Ògúngbè ṣe fíìmù Ológbòjì Gọ̀lọ̀ Ìgbà Funfun kankan àpẹ̀lú àwọn tó bá ṣe òun pẹ̀lú àna ẹ̀ Oyingi Alani Oyingi my master across the sea show me the way so ṣe tíṣà náà ni. mo ṣiṣẹ́ tàn fine mo lọ sí ṣáàtì ni mo jáde grade 2 mo teach. àwọn òrìrì wo lẹ ti ní ìdíṣẹ́ tíátà tó jẹ́ mánigbàgbé fún yín? ìrírí tí mo rí nídìí iṣẹ́ tíátà tó jẹ́ mánigbàgbé ọjọ́ tí mo fẹ́ lọ ṣe flush ọkọ̀ tí mọ́tò mi jóná ní Àgòrò wọ́n ń pè ní Lágòrò lọ́nà Ìjẹ̀bú-Òde bẹ́ẹ̀ àwọn ìyàwó mi wà ní mọ́tò àbúrò mi kan wọ́n ń pè ní Dágilápá òun ni former governor Ogun State. Dágilápá àbúrò mi ni last born ìyàwó ọṣẹ́ mi ni èmi mo kọ́ ń ṣẹ́ last born ìyá mi ni so tí ẹ̀ ló kù kó kú sínú mọ́tò yẹn torí ó jóná gan ní mọ́tò yẹn dáńfò ní ìlàgbé lọ́gbà yẹn ní ilé gbàgbọ́ ọjọ́ yẹn láéláé gbogbo ibẹ̀ ni costume tí mò ń lò àwọn ìlú nǹkan kan wọ́n kàn jùmọ̀ ní mọ́tò kò dẹ̀ sí nǹkan méjì mo ní ọ̀bọ kan tá a máa ń gbé sórí tá a bá lọ sí flush òun la fi máa ń fa àwọn ọmọ kéékèèké mọ́ra tó máa ti rọ́bọ̀ yẹn wọ́n máa ya mọ́ wa kí ni tá a bá dẹ̀ ti gbé wọlé àwọn ẹ̀yà ní àfẹ́ wo a máa sọ fún ọ pé ọ̀bọ yìí máa ṣeré fún yín o ó máa jó ó máa sọ̀rọ̀ ó máa bá yín ṣeré so àwọn ẹ̀yà fi influence wọlé tọrọ kọ́bọ̀ tá a gbà ọwọ́ láyé ìgbà yẹn ọ̀bọ yẹn ló wà lórí bọ́dì mọ́tò yẹn so ìgbà tí ẹ rí i pé iná là ní mọ́tò báyìí ló wá ń bẹ àwọn èèyàn pé ẹ má jẹ́ ń kú báyìí ṣá ọ̀bọ yẹn ṣá ná focus ní òjẹ́ kan ráyè sọ pé wọ́n ń ṣe kìíní ohun Dágilápá tí mò ń sọ yẹn abẹ́ mọ́tò ló wà tó ń de wáyà kan ibẹ̀ ni battery 6 pack mọ́tò yẹn kan gba náà lẹ́ẹ̀kan náà tó adé lọ ṣeré ni tó yíra mọ́lẹ̀ báyìí agbádá ni mo agbádá yẹn mo sì dé mọ́lẹ̀ mo fi bò mọ́lẹ̀ láti fi paná ara ẹ̀yìn agbèdè hospital báyìí for good 3 weeks kò lè sọ̀rọ̀ mọ alihamudulilayi pé ẹ̀mí ẹ̀ ṣì wà ó sì wà nílẹ̀. tábánikàkà ní méní méjì bí àwọn mélòó lẹ ti wá train ní iṣẹ́ tíátà báyìí? wọ́n tẹ ọ̀pọ̀ rẹpẹtẹ mo ní ọmọọṣẹ́ kan ní Ìpẹ̀rù Àdìbẹ́rù náà pé òun Dágilápá yẹn mo train ẹ̀ gbogbo ayé náà mo train àwọn náà ti dọ̀gà so wọ́n pọ̀ mi lè rántí wọn mọ́ ọmọ kan báyìí tó kọ́kọ́ ṣe freedom lọ́dọ̀ mi by then I was at Ìkẹ́nnẹ́ mo ti ń tíṣì gbà yẹn
Adéolú lórúkọ ọmọ yẹn òun ni first time tó kọ́kọ́ ṣe freedom lọ́dọ̀ mi pé òun fẹ́ ṣe freedom tíátà so wọ́n pọ̀ lọ rẹpẹtẹ. tẹ́ bá ń wo àwọn tó ń ṣe tíátà ń sìn àtìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ kí lẹ máa ń rí ìyàtọ̀ wo lẹ rí ńbẹ̀. ẹ ṣe ìgbà tá a bẹ̀rẹ̀ tíátà ìtìjú ń wà fún wa pẹ̀lú ẹ̀ a máa ń dísẹ̀ ntara wa tẹ́ bá ṣàkíyèsí àwọn àgbà òṣèré tó wà ní eré láwọn obìnrin ẹ rí i pé ìmúra wọn máa ń yàtọ̀ sáwọn ti sìn ìgbà míì èmi máa ń lọ sí location tí n bá lọ sí location tí n bá rí i pé àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn ìmúra tó ń mú kò tẹ́lẹ̀ máa pè wọ́n ṣé aṣọ kan ṣo yìí ló mú wa wàá padà sílé wa lọ sí ìjẹ wa ẹ má sọ wá di nǹkan mi so wọ́n ti dẹni ká máa ṣeré láyé àtijọ́ tá bá ń ṣeré pé a lọ bára sùn àṣegbá ẹ kàn máa rí wa tá máa jáde lẹ́yìn kọ́tìn tá máa sán ṣòkòtò ṣùgbọ́n sì wọ́n máa ṣe fisikálì ni tó máa sùn léra wọn kò tí ṣe àmúra kò tí ṣe múra rárá. then èmi personally mo against kìíní kan fíìmù tó máa ń ṣe kọ́ máa yìnbọn kọ́ máa pààyàn kọ́ máa ṣe gbá kọ́ máa ṣe báwo lè ṣe wọ́n ṣe ń plan wọ́n fi ń kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nìyí inú tíátà iná ti ń kọ́ làwọn ọmọ ìmí ti ń kọ́ nǹkan burúkú yẹn tó yẹ ṣe báwọn ìjọba ní wọ́n fẹ́ káńsù ẹ̀ fún wa ó yẹ kó lè káńsù ẹ̀ wọ́n má ṣe mọ́ then à ń ṣe pé wọ́n ń ṣẹ́ṣó láyé ìgbà yẹn ṣùgbọ́n bàbá Ògúngbè ìgbà tó ṣe àṣírí bàbá Ìbejì ṣe bó ṣẹ́ṣó ni ìgbà tí wọ́n sọ bó ṣe ṣẹ́ṣó yẹn wọn ò dialogue lórí kìíní ó kàn sọ wọ́n fi mọ̀ pé wọ́n gbé kìíní oṣù ẹ̀ síbẹ̀ wọ́n mọ̀ pé lóòótọ́ ló ṣẹ́ṣó ẹ̀bẹ̀ gbogbo bọ́n ṣe process kìíní oṣù kọ̀ọ̀kan yẹn kò yọnu ẹ̀ sísè máa ṣe pé ẹ lọ ṣe gbá wọn la péyàn wọn ti gérí ẹ wọn ti ṣe gbá wọn fi káwọn èèyàn ní kọkọkọ ni kò dáa a lè dá lóge jáde o ìgbà tó máa ṣe wọn ṣe nǹkan báyìí wọn ṣe nǹkan báyìí ṣùgbọ́n kì í kọ́ máa ṣe physically wọ́n ṣe nǹkan yẹn. tẹlómi máa wò pé bó ṣe rí nìyẹn kò yẹ kó máa rí bẹ́ẹ̀ iṣẹ́ tíátà dáa torí tíṣà ni wá oníwàásù ni wá ṣùgbọ́n ìwàásù tá a máa wàásù yẹn kó jẹ́ ìwàásù tó mú ọpọlọ wá tó ń ṣe tí àwọn ọmọ máa kọ́ ọgbọ́n burúkú nú ẹ̀ fún àpẹẹrẹ orílẹ̀ tí mo sọ ká máa yìnbọn ká máa sọ pé à ń pààyàn à ń ṣe gbá à ń ṣe kì í ṣe nǹkan tó dáa tá bá lè minimize ẹ̀ àdá kó má ṣe pé dẹ́ni àwọn ọmọbìnrin kéékèèké tó wọnú tíátà yẹn báyìí fásitì jẹ́ ní tíátà ọmọ mi tó bá ti wọ kámẹ́rà lé ni pé wọ́n ti ṣú tó bá wọn ṣe fíìmù ẹyọ kan ẹ̀ẹ́dẹ̀ lè bá sọ̀rọ̀ mọ́ ó dẹ̀ máa sọ pé òun ti wà ń bẹ̀ at least òun bá lágbájá ṣe fíìmù òun bá tẹ̀mọ̀tì ṣe fíìmù ìgbéraga nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ní wọn tó jẹ́ pé ń ṣe ló máa ń dẹ̀dọ̀ àrílẹ̀ à ń rí wọn mọ́ torí wọn ní ẹni bá sọ pé aṣọ àgbàrún òun náà ń bọ̀ ń bẹ́ẹ̀ àìmọye ẹni tó jẹ́ pé àtijọ́ ṣe táàdẹ̀ gbórúkọ wọn mọ́ lè ní àìmọye àwọn tó ti kú àìmọye àwọn tó jẹ́ pé wọ́n sì wà láyé ẹ̀gbọ́n mi kan báyọ̀ bá ń ta theatre group àjọ wà lẹ́kọ̀ọ́ àti mo ń ṣeré lẹ́kọ̀ọ́ àjọ kéré pọ̀ ní àjọ máa ń ṣeré máa ń kọrin tó bá ti di pé kọ́ kọrin mi náà máa pè pé ibà àgbà kọrin fún wa ní ṣòwò tá a fẹ́ ṣe máa dé kọrin mo lè kọrin wákàtí méjì nítorí máìkì lẹ̀ mi ìtúrí èrè fín torí ojú mi lọ ó senior mi nídìí èrè irú Olúṣèyí Captain Tiger yẹn ó senior mi ojú mi lọ bí mo ṣe ń ṣe fún tó tájọ́ ń ṣe mo mọ̀ pé tá a bá fẹ́ ṣe kọrin nígbà míì máa ń lead orin fún máa ń ṣe mi ìtorí ẹ̀ rí fín kìíní kì í ṣe kìíní so bẹ́ẹ̀ táwọn ti sìn kò sí bọ̀wọ̀ mọ́ kò sí bẹ̀rù mọ́ síbẹ̀rù ẹlòmíì fẹ́ lè pe ọ̀gá ẹ̀ tó kọ́ṣẹ́ gan tọ́lọ́ba ti gbé fún ní orí ọ̀fẹ́ bóyá ṣáájú ọ̀gá yẹn produce film ó parí ó dẹ̀ máa lóun lọ́gá ọ̀gá wọn irú ẹ̀ wà lọ́dọ̀ wa nígbà yẹn rẹpẹtẹ ẹ pé a máa ń bá wọn wí pé so. kódà àwọn kan wò yín káàkiri àgbáyé sí i bóyá ó ṣeé ṣe kárí àwọn kan tí wọ́n fẹ́ pè yín láti béèrè míì ẹ ṣe nǹkan àwọn èèyàn ṣe tíátà yìí náà. dáadáa mo ṣe àlẹ́ máa ṣe. ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ yín bóyá ara àwọn kan tó ti wéré yín rí tí wọ́n fẹ́ pè yín tàbí láti support yín lọ́nà kan àbí mi. ok 080
66 88 1557. lẹ́ẹ̀kan sí sà. 080 66 88 1557. ọ̀dà ẹ ṣé gan bàbá wa Adéwùmí Ìbàgbà Ìbàgbà. ẹ tún fún wa lórin kan ká máa fi káàdì ẹ̀ lónìí. bó bá lówó lọ́wọ́ ìyàwó àfẹ́ràn rẹ o, bówó bá tán ara mi wá mi àbò ẹ kiri, ẹni máa lọ sílé mi ọ̀la máa padà sílé, àwọn obìnrin ìsẹ́yìn o wọn kò ṣe ìgbẹ́kẹ̀lé o, ọwọ́ epo ṣòróró lọmọráyé ń gbà nílà o ara mi, bó bá dọwọ́ ẹlẹ́jẹ̀ o ayíṣẹ́ padà má bú ẹ, ọkọ tó fẹ́ wọn sílé adó lórí burúkú ọkọ, bàbá ọmọ tí wọ́n bí adó lóṣì ọkùnrin o, ẹ̀yin obìnrin ìsẹ́yìn o irú èyí ò dá o, nítorí olúwa nítorí Elédùmarè ọba tẹ́lẹ̀ kárí ayé, ẹ jẹ́ kájọ rántí àjọ tájọ ń jẹ tájọ mu tá ń jẹran ìgbẹ́ jẹjá tútù lásìkò, ìgbà ayé yìí o ó yí lọ yíbọ ni o, ìgbà ayé yìí o ó yí lọ yíbọ ni o, ṣé bówó bá tún dé lọ́la máa tún wá padà di dáàdì, ẹ̀yin ènìyàn mi o á dá o láropin o, ayé lókun ènìyàn lọ sá, ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. ká má torí àìlówó ká mí abara wa jẹ́, ẹni tí kò ní ilé ní ilé lọ́rọ̀ bọ́dọ́lá. Onílàrí o ta ló mọ ohun tó ń bọ̀, ẹ̀yin ènìyàn mi o ẹ dá o láropin o. mo ṣiṣẹ́ nítorí owó, mo kówó jọ ara mi nínú ìlàgbù iṣẹ́ ni mo fi ra dánfó kó bá lè dára. wọ́n ní mo mọ́tò, wọ́n ní mẹkáníìkì ó ní ògbó owó mi tán o, dánfó jóná tán o inú ọ̀tá dùn o, mọ́tò mi jóná tán o inú ọ̀tá dùn o, ṣùgbọ́n wọ́n ti gbàgbé ohun tọ́lọ́run ló ṣe pé kò sẹ́dá kan tó lè mọ̀, ẹ̀yin ènìyàn mi o ẹ dá o láropin o. ókè dánfó ni mọ́tò yín yẹn. Dánfó ni mọ́tò mi yẹn. ẹ ń kọrin ìfẹ́ rárá ni. wá arábìnrin wa ọmọge tó dára, mo ní ọ̀rọ̀ kan ibà ẹ sọ, mo ní èrò kan ibà ẹ rò, ìgbà tí mo ń wojú rẹ wù mí lọ́pọ̀lọpọ̀, mo ń fẹ́ fi ọ́ ṣaya, ìlò orúkọ rẹ ti ń jẹ́ o arábìnrin o, ojú mi tàfínrín ó ṣayádéhùn mi, ẹsẹ̀ mi yẹ̀gẹ̀rẹ̀ ó jì sí kòtò, ó ṣayádéhùn mi, àní mo lálàá kan wọ́n ní kò ṣayádéhùn mi o. so ọmọbìnrin yẹn náà wá dá mi lóhùn, mo gbọ́ o Àdìsá, mo gbọ́ o olùfẹ́ mi, ìjì ìwúrà ni ọmọ ògo ọlọ́fàmọ́jọ o, ó tọ́ka fi inú kan nú ká sì fòtítọ́ ló pọ̀ o, bó bá wọn láì Jésù lòkè bàbá wa tí ń bẹ ẹ lọ́run, ìfẹ́ wa yóò pa àpọ̀ wa àdóyìn mọ́mọ́ láyé wa, ìfẹ́ wa yóò pa àpọ̀ wa àdóyìn mọ́mọ́ láyé wa. Ìbàgbà àgbà yín á túbọ̀ dára ẹ ṣé gan. gbogbo ẹ̀yin olólùfẹ́ káàkiri àgbáyé, bàbá náà lẹ ti gbádùn láti bí ọgbọ̀n ìṣẹ́jú sẹ́yìn tí wọ́n ti ń bá a sọ̀rọ̀ àwọn ìrírí wọn nídìí iṣẹ́ tíátà àti ẹ̀kọ́ tán fẹ́ kí àwa tá à ń ṣiṣẹ́ tíátà lónìí ká kọ́. wọ́n ní iṣẹ́ tó dáa ní iṣẹ́ tíátà, ṣùgbọ́n ká ṣe lọ́nà tó dára. ẹ ṣé gan. ẹ̀yin tẹ́ bá fẹ́ pe bàbá wa Ìbàgbà, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn káàkiri àgbáyé. ó ṣeé ṣe kẹ́yìn tí wò wọ́n rí bóyá ló GTV nígbà yẹn tàbí nínú àwọn eré kan wà tán tún ṣe ń sìn tí wọ́n pe àkọlé ẹ̀ ní alágbe. wọ́n ní kẹ́ watch out, ó máa tó jáde sórí YouTube. ẹjọ́ tó bá ti jáde ẹ bá wọn wò ó. ẹ̀yin náà bàbá story dẹ̀ ṣì wà, káyọ̀ bá wọn kan ní pé bàbá ń fẹ́ kó fún kẹ́ ṣe fíìmù báyìí. rẹpẹtẹ mélòó lẹ fẹ́ kà? mo ní story kan ìjìnlẹ̀, fíìmù tẹ wà rẹpẹtẹ. wọ́n á pè àwọn olólùfẹ́ mélòó náà fẹ́ kà? ẹ ṣé bàbá, adúpẹ́ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.